ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún yín kó bùkún mi kó bùkún orílẹ̀-èdè tí gbogbo wa tá a jọ ń polongo pé k'Olódùmarè kó gbà fún wa. Mo ṣèbà Ọlọ́run Olódùmarè ọba tó dá mi ọba tó mọ̀ mí ọba tó mọ tó ní kálukú tó wálé ayé wá ṣe. Mo ṣèbà àwọn àlè ulamahu warasatul anbiya àwọn àfọ́ Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá mọ̀kádàm sheok àti gbogbo mùsùlùmí pátápátá mo ní assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. mo wá kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì rẹ́fúrẹ́ǹdì bíṣọ̀pù àlùfáà nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù celestial kátólíìkì gbogbo yín pátápátá mo kí o. mo ní wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú oníkálukú yín o. mo wá kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ̀yin ẹlẹ́sìn kan ẹ̀sìn kan ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ẹ̀sìn tó jẹ́ wípé ńlá báláyé ẹ̀sìn tó lódùmarè tó jẹ́ wípé gangan ní kọ́ ti ń bẹ ẹ̀sìn àbáláyé tá a ti ń sìn láti gba ìwáṣẹ̀. mo kí gbogbo yín o mo ní ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ní ṣe wéjá ẹ̀ní ṣe gbòwà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. mo wá ṣèbà ẹ̀yin ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọmọ yìí fi jábọ́ ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọ yìí fi ṣìṣe ẹ̀yin abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ̀ ọ̀kan nù ẹ̀ ń fìkan ṣoore kiri ẹ wá ṣe mí lórí owó ẹ ṣe gbogbo ọmọ Yorùbá lórí ọlá ẹ ṣe wá lórí àìkú tí ṣe baálé ọ̀rọ̀ torí ẹ̀yin làgbà gbanigbani. mo ṣèbà orí tó kún tí ò níná mo ṣèbà ọjà tó kún tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn mo ṣèbà yín o kíbà ọṣẹ o. mo kí kábíyèsí ọ̀nìrìsà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlàfófú gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́dẹ̀ second mo fi wọ́n kí kábíyèsí bàbá tèmi ọba Owólabí Ọlákùlẹ́yìn Olúbàdàn ilẹ̀ Ìbàdàn mo wá fi wọ́n kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ òjíire wípé kẹsìn ọba kò jẹ́ òkò pẹ́ o kí àṣẹ ó pẹ́ lẹ́nu kánrin kése ìyẹn ọba tó bá wò wá káṣẹ pẹ́ lẹ́nu. mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá lórí ẹnjìnì Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé tẹ́ kárí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó ṣẹ́kù mo kí yín o. mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè alànà fún gbogbo ọmọ Yorùbá ẹni tó gbòótọ́ dání tí ń ṣiṣẹ́ òótọ́ tí ń jíṣẹ́ òótọ́. bàbá ká túbọ̀ róòrùn yín kárí sásọpẹ́. mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde bàbá ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé adé orí aládékún la gbà fáláàfin. mo kí yín o lágbára lọ́wọ́ ọlọ́ gbogbo akitiyan yín lórí ìran Yorùbá kò ní bọ́ sásán àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayé lé lọ́wọ́
mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi wípé ẹ kú bójú ọjọ́ ṣe rí o, ẹ kú kó lè dáa lágbára lọ́wọ́ Ọlọ́run. ń sọmọ olókùú bẹ́ẹ̀ ni àní símọ̀ ya rẹ̀ láíláí àdélẹ̀ lérí ilẹ̀ lérí tá à ń wò yìí àdé bẹ́ẹ̀. ẹ máa wò ó pé mo tún dé ń gbọ́lọ̀ mọ́ dé. ẹ mọ̀ pé tí n bá ti rí nǹkan kan pàápàá jùlọ tí nǹkan bá ti jẹ́ ẹ̀tàn jẹ èmi máa ń fẹ́ gbìyànjú lábẹ́ bó ti lè wù kó rí kí n bọ́ ta láti sọ̀rọ̀ lórí ẹ̀. ìgbà tí mo rí ọ̀rọ̀ tí ìyá wọn Dupe Onidiri tó sọ mo wá wò ó pé èéṣe ṣé báyìí náà wá ń la ọmọ Yorùbá gọ̀ tó ni, ṣé báyìí náà lobìnrin yìí wá wò pa àlọ́pọlọ tó ni, ṣé báyìí náà lobìnrin yìí wá gbé làákàyè wa ló gbé sórí òṣùwọ̀n wò lọ́wọ́ á rí i pé gbogbo wa pátápátá làákàyè wa dọ̀bálẹ̀ ni. mo wá rí i pé kò rí bẹ́ẹ̀. ẹ̀dá tí bá ti ń sọ̀rọ̀ authoritatively, tí bá ti ń sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ wípé àyàfi èmi ẹ lọ rèé yẹ̀wò irú ẹni bẹ́ẹ̀ ìpẹ́ parun. àìmọ́ sọ̀rọ̀ pé àyàfi èmi olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ìní ń yóò sì máa bá gbà mu, ìní ń jẹ́ kó sì máa níyì. ẹ wo Professor Banji Akíntóyè wọ́n á ní èmi bàbá yín, èmi bàbá yín, ọ̀rọ̀ tí ń bá sọ ẹ̀yin lẹ sọ. Olóyè Sunday Igboho náà tí ó bá ṣe gbogbo nǹkan yóò ní àfọlọ́run àti gbogbo ẹ̀yin tó lódùmarè kádàrá kẹ́ ẹ máa jẹ́ aṣíwájú lórí ọ̀rọ̀ ìjà fún òmìnira ìran Yorùbá. màá play voice note ìní pé voice note, màá play ọ̀rọ̀ tí ìyá Onídìrí sọ tí ọ̀pọ̀ wọn ń pè ní speech. lẹ́yìn tí n bá wá play rẹ̀ tán tẹ́ ẹ tọkọ fetí gbọ́ ìwà padà máa tún play ìwà máa ṣe analysis lé lórí lẹ́yìn tí gbogbo Yorùbá fi lè mọ̀ wípé obìnrin yìí o I'm very sure she is suffering from psychiatric disorder. ó yẹ gbọ́. celebration jubilation a máa ṣe o a máa ṣe bẹ́ẹ̀. ẹjẹ́ ń tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ kẹ́ ẹ lè gbọ́. mo fẹ́ fi àsìkò yìí sọ fún wa wípé ṣẹ́rí stage tá a máa ń sọ gbogbo ìgbà celebration jubilation a máa ṣe o a máa ṣe pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run. ṣùgbọ́n mo fẹ́ fi àsìkò yìí sọ fún wa wípé ńgbà tá a bá máa ṣe pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run kò ní ìdí pé à ń pariwo pé kéèyàn kan jáde ẹ máa jáde fúnra yín ni, kò ní ìdí láíláí kò lè clear. jáde ní ẹ máa jáde fúnra yín. ojú yín báyìí ẹ ti fi rí i pé ó ti dandan ká lọ fọpẹ́ àti ìyìn fọ́lọ́run lóòótọ́, ká fògo fọ́lọ́run, ká jójú ayọ̀ kínú wá dùn, ká kọ́run ṣí sílẹ̀ pé yes àyìn Ọlọ́run ẹ máa rí. in fact mo lè sọ fún yín pé kò kí n ṣe secretariat lẹ máa wá, torí by then àwọn adelé ti ń ṣe ìjọba ní secretariat. the biggest stadium tó bá wà nílùú kọ̀ọ̀kan lórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ibẹ̀ la máa ti lọ ṣe àjọyọ̀. ẹ jẹ́ ń tún bẹ̀rẹ̀ kẹ́ ẹ lè gbọ́ dáadáa torí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ni. the big nínú secretariat ẹ máa lọ fọpẹ́ àti ìyìn fọ́lọ́run. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa kẹ́ ẹ wo ibi tó ti bẹ̀rẹ̀ gángan. ṣẹ́rí stage tá a máa ń sọ gbogbo ìgbà celebration jubilation a máa ṣe o a máa ṣe pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run. ṣùgbọ́n mo fẹ́ fi àsìkò yìí sọ fún wa wípé ńgbà tá a bá máa ṣe pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run kò ní ìdí pé à ń pariwo pé kéèyàn kan jáde ẹ máa jáde fúnra yín ni, kò ní ìdí láíláí, kò ní ìdí ká sọ pé kẹ́ jáde mọ́ ẹ máa jáde fúnra yín. ojú yín báyìí ẹ ti fi rí i pé ó ti dandan ká lọ fọpẹ́ àti ìyìn fọ́lọ́run lóòótọ́, ká fògo fọ́lọ́run, ká jójú ayọ̀ kínú wá dùn, ká kọ́run ṣí sílẹ̀ pé yes àyìn Ọlọ́run ẹ máa rí. in fact mo lè sọ fún yín pé kò kí n ṣe secretariat lẹ máa wá, torí by then àwọn adelé ti ń ṣe ìjọba ní secretariat. the biggest stadium tó bá wà nílùú kọ̀ọ̀kan lórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ibẹ̀ la máa ti lọ ṣe àjọyọ̀. mo lè sọ yẹn fún yín, mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ń sìn. the biggest stadium tó bá wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ibẹ̀ la máa ti lọ ṣe àjọyọ̀. ibẹ̀ ni but secretariat rẹ kò ní ìdìmọ́. at that time tẹ bá lẹ a máa jáde láti ṣe celebration jubilation ẹ máa rí àwọn adelé nínú secretariat, ẹ máa rí pé ọmọ Yorùbá ti gba gbogbo bọ́dà ẹ̀. bí yẹn ṣe máa jẹ́ àtìlẹyìn Ọlọ́run ẹ má wọrí bó ṣe wà nìyẹn. mo ń gbọ́ pé àwọn kan sọ pé ọ̀nà ni ó ń gba àsìkò ẹ má sọ bẹ́ẹ̀ o. ṣé mọ ọdún tí gbogbo ìṣòro dààmú yẹn táwọn ọ̀tá yín fi wà nínú ìlú tá a ti kúrò, ṣé mọ yẹ ẹ má sọ bẹ́ẹ̀ rárá. ẹ ní sùúrù gidi, ẹ jẹ́ a ní sùúrù fọ́lọ́run, ẹ jẹ́ a ní sùúrù fọ́lọ́run o. ṣé mọ̀ pé ìgbésẹ̀ kan tó yẹ kí ẹ gbé
ìgbésẹ̀ jíjáde lóòótọ́ a lè sọ pé kò ń ṣe fault yín but mo lè sọ fún yín pé àkọ́kọ́ nígbà tí mo ṣe damage control tí mo sọ fún wọn pé ìjayà ni ìyà ń jẹ wọ́n àwọn tí mò ń bá sọ̀rọ̀ ni pé ìyẹn gan ló yẹ kó bínú wọn nù kán fi bọ́ta mo ní tẹ̀ bá wo side voodoo wo side voodoo torí normal ẹ̀ ń wò abnormal ni ó ń ṣẹlẹ̀ ní ìlú tí a ti kúrò abnormal ni o ẹ má fojú abnormal wò kó dàbí gbogbo ìlú káàkiri ó yàtọ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní analyse nǹkan tó ń jẹ́ voodoo pé wọ́n mú wọn níyè wọ́n ń oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn mo analyse ti àwọn churches àwọn fúnra wọn verify ẹ̀ mo analyse ti àwọn mosque wọn verify ẹ̀ mo analyse àwọn ológun tó ń gbógun wọn verify ẹ̀ gbogbo ẹ̀ náà wọ́n verify yes with proofs ni àwọn á rí pé òkè ó tọ́ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n verify gbogbo ẹ̀ wọ́n verify ẹ̀ mo ń ṣe ti rí so kì í ṣe pé bóyá ìyà tó ń jẹ wọn ò jẹ wọn tó ó jẹ wọn jù bọ̀tẹ́ ìtàn tún ṣe ikún yín kọ́ ìṣẹ́ lásán ìṣẹ́ òṣì ìyẹn lásán fúnra ẹ̀ ìyẹn gan voodoo ká má ti wà ni wọ́n tún fi àfikún sí mo ní ẹmọ náà ìyẹn lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá ló wá ṣàánú mi náà wá fi gbọ́ pé òótọ́ ni mo ní ó daṣẹ́ àwọn ọmọ tó lọ tagolo tán fowó sínú àpò mo ní òun rè print out ẹ̀ rè òun rè 100 just 100 mo ní ṣe ti rí 200 500 àwọn tí wọ́n rò pé 1000 something ni mo ní ṣe rí kì í ṣe pé wọn ò fẹ́ fídíò rèé wọ́n wọ́n àwọn náà ní lọ́wọ́ mo ní so àti jáde yìí náà ní nǹkan gbélẹ̀ ní iṣẹ́ burúkú tán sà ní àwọn alókè ó ti yá wọn òun lọ́nà fi bá ń ṣẹ́gun yẹn ló wá di pé àwa bẹ̀rẹ̀ sí tún gbégbèsè mi pé ká lè remove encroachment ní o orílẹ̀-èdè ti dúró bẹ́ẹ̀ ni mo sọ fún ìkéré àgbáyé so ẹ̀yin wèrè tẹ́ ń ṣe wèrè kan tẹ́ ń sọ pé ẹ ní àìdíà kan ẹ ṣe àìdíà wèrè wo lẹ ní kí ló dé tẹ́ ẹ lo àìdíà yín láti yọdún yìí àbẹ́ ẹ̀ mọ yọdún tí ìyá ti ń jẹ ìran Yorùbá ni kí ló dé tẹ́ ẹ lo àìdíà yín mo ń sọ fún yẹn kó àìdíà yín sínú ọ̀sẹ̀ kó sínú òkun ẹ wọnú ọ̀sàkun kẹ wọnú òkun lọ kẹ ya wèrè wọnú ẹ lọ àìdíà wo lẹ ní à ń sọ fún yín pé Ọlọ́run fún rẹ̀ ló gbé kalẹ̀ Ọlọ́run ló rìn Ọlọ́run ló ń ṣe Ọlọ́run ló ní blueprint gbogbo ẹ rò pé ọjọ́ Ọlọ́run lọ ni tá a bá fẹ́ sọ̀rọ̀ gan ní normal man level ẹ ní làákàyè tó mi ni bí dẹ̀ ń sọ fún yín pé mi ò lo làákàyè tèmi gan fúnra mi nítorí Ọlọ́run gbé kalẹ̀ ni ọgbọ́n wèrè wo lẹ ní àìdíà wèrè wo lẹ ní ẹ lọ já wèrè yín dànù sínú òkun sínú ọ̀sà ẹ wà láìní pẹ̀lú ètò Ọlọ́run gbélé fún wa yìí ẹ̀yin tẹ́ dó lórí títọ́ àdó ẹ jẹ́ ká ṣe káyé rí i pé òótọ́ ọmọ ológo ni Ọlọ́run ó ṣe wá lógo adẹ̀rógo wa lò Ọlọ́run bá ṣe ìyanu ilẹ̀ Yorùbá ti dúró mo fẹ́ sọ yẹn fún yín confam yẹn ò yí padà táyé máa fi parẹ́ so ẹ̀yin tẹ́ bá ní àìdíà kankan ẹ̀ ń dá ẹ̀ṣẹ̀ ní crime ẹ̀ dẹ̀ máa gbà tí yín máa bá yín o bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo rò pé ti gbọ́ Gbádélé ti sọ fún yín pé gbogbo àwọn tó wà ní àtìmọ́lé ilẹ̀ Yorùbá a máa release wọn òótọ́ ni torí òfin ìlú míì náà fi tì wọ́n mọ́lé so a lè tì wọ́n mọ́lé a máa yọ wọ́n kúrò ó ní bá ṣe máa ṣe pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ṣe pé gbogbo ẹ ti empty so ẹ̀yin tẹ́ ń ya wèrè ń sìn àìmọye yín tó máa wọnú bẹ̀ oríṣiríṣi lẹ máa gbà tíkẹ́ẹ̀tì oríṣiríṣi lẹ máa gbà èyí tí ò ní jẹ́ ọmọ Yorùbá mọ́nu yín ẹ ti gba tíkẹ́ẹ̀tì fúnra yín lẹ sọ bẹ́ẹ̀ o àwa kọ́ la sọ fúnra yín lẹ sọ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tó ẹ pé máa wẹ̀ wọ́n nu yín fúnra yín lẹ sọ bẹ́ẹ̀ kó sì tó kàn wá àwọn tó bá dẹ̀ pé nu yẹn fẹ́ para yín torí ẹ̀yin tẹ́ ń rúkú síra yín tẹ́ ń fi kú léra yín tẹ́ ń fi kú wára yín ẹ̀yin máa kú ilẹ̀ máa ga jù lọ ẹ̀ ní sí lórí alààyè mọ́ yàrá àṣẹ tó lọ́n fi dáyé àti ọ̀run ní agbára ẹ̀jẹ̀ Jésù ẹ̀ tún sí lórí alààyè mọ́ ẹ ti kú ẹ̀ tí mọ̀ ni wọ́n ti gbé yín sí ni ẹ wà lórí alààyè yín sọ̀rọ̀ ikú sọmọ Ọlọ́run ẹ̀ ń sọ̀rọ̀ kú sẹ́ńtọ́ náà ránṣẹ́ àyín náà ti kú náà ẹ ti kú àwọn òní kú alààyè la wa o èmi Adélé gbogbo wa tá à ń ṣiṣẹ́ takuntakun gbogbo wa pátá tọ́lọ́run gbé dìde alààyè la wa alààyè ni wá lórí alààyè yìí o àwọn òkúkú kọ̀ọ̀kan bí ò ṣe yíyè alààyè náà gbóǹta ní pátá òní kú ẹ má bá ń ṣí ẹ máa kú o ẹ máa kú ẹ̀yin lẹ máa kú so mo lè aṣọ yín ẹ bá nífẹ̀ẹ́ ìran Yorùbá tí a máa jubilate gidi ṣe rí side jubilation yóò máa sì múṣẹ but kò wá ń ṣe bẹ́ẹ̀ ṣe rò irọ́ o ẹ má wọrí tẹ bá máa fi bọ́ síta sẹ̀ ẹ secretariat kọ̀ àtúrò àwọn adelé wà ní secretariat tó ń ṣiṣẹ́ a máa lọ celebrate ní the biggest stadium tó bá ṣàbẹ̀wò ní ìta wà ní bó ṣe wà yẹn tó bá yá ẹ máa gbọ́ gbogbo details ẹ̀ lẹ́nu àwọn adelé
lẹ́nu olórí adelé fún rẹ̀ náà. So ẹ má wọrí, nǹkan tọ́lọ́run ti ṣe ni. Orílẹ̀-èdè Yorùbá ti dúró, ó ti dúró dáadáa. Mo wá fẹ́ sọ àwọn kan fún wa. Mo fẹ́ ká ní àwọn àlàyé kan lọ́wọ́ tó ṣe pàtàkì. Torí ìgbà tí kinní ìṣẹ̀lẹ̀, a ti mọ̀ pé yes, final stage náà dẹ̀ ti ṣe, Ọlọ́run ti ṣe ìyanu, a ti ṣe ní sovereignty wa. Ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ ṣe o, nǹkan tí ò yá àwọn èèyàn. In fact, ìgbà tá a fẹ́ ṣe declaration, a sọ wípé in reclaiming back, kan tá a sọ nìyẹn, our nationhood, òun ni declaration tá a ṣe, à ń reclaim back. So kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ jẹ́ orílẹ̀-èdè. Láti àtètè kọ́ṣe lọ́lọ́run ti dá wa lórílẹ̀-èdè. Ẹ lọ wo definition nation, àti àtètè kọ́ṣe lọ́lọ́run ti ṣe fún wa. So kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ jẹ́. So ìgbà tá a ṣe declaration, a ní in reclaiming back, à ń gbà padà nǹkan tó jẹ́ tiwa, à ń gbà padà. So a padà sí orílẹ̀-èdè, òun ni declaration. A padà sí orílẹ̀-èdè wa, kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ jẹ́ orílẹ̀-èdè, a ṣẹ̀ṣẹ̀ ń pera lórílẹ̀-èdè. Èèyàn kan kò fún wa ní, Ọlọ́run ló ṣe yẹn o, àtọ̀run wá ní o. Torí bọ́lọ́run ṣe fóníkálùkù káàkiri àgbáyé ni o. Ó dá orílẹ̀-èdè káàkiri àgbáyé, bọ́lọ́run ṣe nìyẹn. So orílẹ̀-èdè a reclaim back. Ṣé wá rí ti April 12, 2024, sovereignty wa a reclaim back. A ní sovereignty tẹ́lẹ̀ o, torí à ń gbégbé ayé, à ń ṣèjọba, à ń gbégbé ayé advance gidi pàápàá, tá a ti lọ gan lókèlókè. So our sovereign tẹ́lẹ̀, táwọn olórí burúkú tó dé, àwọn aṣọ̀run wájú mọ́ tí ẹ̀yìn kan tó dé. So èyí tí a ṣe yẹn kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ àbí a kàn decide pé a ṣe. Ó tì, once tá a ti jẹ́ nation, a máa lo sovereignty wa. Mo máa ń sọ ọ̀nà méjì ni, a ti lo apá kan, kò ká lo apá kejì. Mo máa ń tẹnu mọ́ gbogbo ìgbà. Ọlọ́run ló rìn, ó ti ṣí gbogbo ilẹ̀kùn sí òkú ká jáde, main gate ní adẹ̀ láti bọ́ta. Torí kí wá ní gbogbo gate tá a ṣí, tá a bá lè bọ́ta gbangba. So a láti ṣe, a láti tún gbà, ṣé bá ti gba nation wa padà, a láti gba sovereignty wa padà. A ever sign of sovereignty Yorùbá rí. But ìgbà táwọn ajagun gbalẹ̀, àwọn olè, àwọn gbogbo ẹ̀, tán kóra wọn sínú military Nigeria, tán dé nítorí àwọn ni àwọn amúnisìn máa lò. Nígbà tán dé, wọ́n mú wọn da gbogbo ẹ̀rù. Òun ló fi dàbẹ́ ní pé wọ́n gbé sovereignty wa pamọ́. A sign ẹ̀ off, wọ́n gbé pamọ́. Wọ́n suppress ẹ̀, wọ́n gbé wálẹ̀, wọ́n gbé tiwọn sókè. So a tún padà sí sovereignty wa ni, kì í ṣe pé bóyá a ṣẹ̀ṣẹ̀ ṣe. Irọ́, ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ó ti wà látètè kọ́ṣe, ó ti wà ń bẹ̀. A gbé padà ni. So nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn, wọ́n ń ṣe lẹ́ẹ̀mejì. Bí àwọn wèrè tó ń sọ̀sọkúsọ ń gbà ká máa lọ declare níbo, nílùú wo lẹ fẹ́ ṣe, níwájú àwọn ẹ̀yin wo lẹ tẹ̀ fẹ́ sọnù, àwọn iṣẹ́ yìí fọ́ wọn náà, ẹ̀yin wèrè játijàti. Ta ni ò mọ̀ yín? Ẹ fẹ́ mọ ọmọ ṣe ń júwe yín ṣá. Ọlọ́run ò wá, á dáa kẹ́ lọ sás pamọ́ síbì kan, kẹ́ gbọ́ ọmọ ṣe ń júwe yín, kẹ́ gbọ́, kẹ́ lọ fetí sí. Ẹ̀yin wèrè játijàti, ẹ̀yin ta ni, ẹ̀yin rádaràda. Àbọ̀ tá a máa sọ̀sọkúsọ, àwọn kìíní kan Yorùbá tá lẹ́yìn. Ọ̀rọ̀ yín tẹ̀kọ́ ló wà ń lẹ́sìn. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí àwọn èèyàn wa kàn fọkàn balẹ̀ o. Ọ̀rọ̀ Thomas kò ṣẹlẹ̀, ẹ má doubt o. Ilé ìgèdègbè ni ẹ ò pé Thomas fúnra ẹ̀ gan, tó bá ti ráàrí dájú, ó ń gbà fọlọ́run ní bẹ́ẹ̀ ni. Àdídájú lélẹ́yìí, kẹ́yà àgbà pé ó ti ṣẹlẹ̀, Ọlọ́run ló ṣe o. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwa, Ọlọ́run ló ṣe, ó kàn rán wa ni o. Ọlọ́run rán wa ni, ó tún bá wa jẹ ni o. Fúnra rẹ̀ ló ṣe, toró ní ẹkún ti pọ̀ jù, ẹ̀jẹ̀ ti pọ̀ jù. Ìran tó ń sin òun Ọlọ́run, tó yin òun Ọlọ́run, ìran Yorùbá. Kí la bá débi tá a wà yìí, kí ló fà á? Kí ló fa gbogbo wà játijàti rádaràda táwọn ọmọ Yorùbá ń hù? Kí ló fa pé àwọn ọmọ Yorùbá ò sin òun, wọn yin òun, kàkà yẹn ẹ̀jẹ̀ igbe? Ọlọ́run wá ṣàánú wa, ó wọlá májẹ̀mú àwọn èèyàn wa tó ti rán wá nígbà kan rí nínú gbogbo ẹ̀sìn. Ó wọlá májẹ̀mú tó ṣe pẹ̀lú wọn pé ìran wa ò ní parun. Ọpẹ́lọpẹ́ májẹ̀mú yẹn o, ẹ má jà tanra wa o. Bí ò bá ń ṣe bẹ́ẹ̀, àwọn ọ̀tá yìí wọ́n ti parí iṣẹ́. Kó tó mo sọ fún yín tí mo mọ̀ ni.
wọ́n ti parí iṣẹ́ tó jẹ́ pé ẹ̀dá alààyè kan ò lè yí padà. Bí tẹ́ ti máa mọ̀ pé Ọlọ́run ló ń jẹ́ èmi nìyẹn. Ẹ̀dá alààyè kò lè yí padà lẹ́fi mọ̀ pé Ọlọ́run ló rìnrìn yìí, òun ló ṣe fún rẹ̀, dédé ìgbà dédé àsìkò òun ló ṣe o. So ẹ má jẹ́ ká doubt ẹ, ṣé èèyàn doubt tọ́lọ́run ṣe ni? Àbí tọ́lọ́run bá ṣoore fún ẹ, tó ra mọ́tò fún ẹ, àbúralé fún ẹ, ṣé wàá máa doubt pé ilé ẹ̀kọ́ lélẹ̀, ìwọ kọ́ ló ní mọ́tò, àbọ̀ Ọlọ́run fún ẹ lọ́mọ, irọ́ ò tí bímọ, irọ́ ò tí lọ́mọ. Oore tọ́lọ́run bá ṣe fún yàn àjẹmọ́nú ni, especially tí wọ́n bá dó lórí òtítọ́ àti òdodo títí láíláí ni. Oore DIY, oore gidi, oore confirm. Ẹ máa tó rí, ó kù díẹ̀. Ẹ̀yin tẹ́ tún ṣì ń doubt, ó ti hàn báyìí, ó ti hàn. Èyí tó kù ni performance. Kí ìjọba adelé kan bẹ̀rẹ̀ sí ní perform, kẹ́ bẹ̀rẹ̀ sí ní rí dividend direct. Kò sébi kò sí ìyà kò sóṣì yẹn mọ́. Èyí tó kù ni performance ló kù o. But àwọn tó encroach yìí ń kọ́, wọ́n gbé gba encroachment dání, invasion, aggression, terrorism, attack, gbogbo ẹ̀ wọ́n gbé dání lórí ilẹ̀ wa. Wọ́n á rò pé àwọn máa mú jẹ, kí ló ń jẹ́ bẹ́ẹ̀ láíláí. Oore tí Ọlọ́run máa ti ṣe fún wa ni. Tó bá mọ ọ̀nà tí Ọlọ́run gbé gbà, tó bá mọ bọ́lọ́run ṣe wá mọ̀ pé yes Ọlọ́run ló ṣe lóòótọ́, ó kọjá agbára èèyàn. Èmi gan mo mọ̀ pé yes, gbogbo ìgbàlẹ̀ mi ti ẹ̀ mọ Ọlọ́run látìlẹ́yìn mú mọ yẹn. Ṣùgbọ́n ẹ mọ̀ pé kẹ́ ní ẹ rí Ọlọ́run, ẹ rọ́wọ́ Ọlọ́run, ẹ rí àánú Ọlọ́run, ẹ rí ìyanu Ọlọ́run, mo rí. Confirm ni kò yí padà. Yorùbá nation tá à ń pè, which is látayébáyé Yorùbá nation ni wá. From there are the sovereign independent Yorùbá nation. From there are the Democratic Republic of the Yorùbá. Ó tán. So àwa IYP ẹ jẹ́ àfọkànbalẹ̀. Àwọn kan ní right o, kì í ṣe dandan o láti sọ pé kò táwọn lọ́rùn o, àwọn ò fẹ́ bẹ́ẹ̀ o, kò yí padà, kò yí nǹkan kan padà. Wọ́n ní right àti lọ sí Nàìjíríà bíbikíbi tó bá wọn, bó wọn kan lọ sọra wọn sí kòtò. Kò kàn anybody. Bọ̀tí pé kẹ́ wá sọ pé kò tẹ́yìn kan lọ́rùn, kí ló kàn wá? Ìyẹn ò yí padà. Ṣé ẹ fẹ́ yí padà pé à ń ṣe Yorùbá ni? Àbílẹ̀ wa kọ́ ni? Àbúrò-èdè wa kọ́ ni? Kò sí nǹkan tẹ́ lè ṣe. Ọlọ́run ti ṣe yẹn, ó ti ṣe. Àwa la nílẹ̀, ọmọ onílẹ̀ ni wá. Ẹ lè yí padà pọ́mọ onílẹ̀ kọ́ ni wá. The only thing tẹ́ lè ṣe tí ò bá tẹ́ lọ́rùn ni pé kẹ́ ẹ kúrò, kẹ́ ẹ yọra yín dànù, kẹ́ ẹ sọra yín nù. N tá lè ṣe nìyẹn. Bọ̀tí pé kẹ́ ẹ má sọ ẹ̀yin lọ́wọ́ sí o, kò ní dáa fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọ̀kúsọ ń gbà yẹn, mi ò tí ì ráyè yín o, mò ń bọ̀ lórí yín. Ẹ declare wanted, ẹ para yín ni o, ẹ treason ni o, ẹ ṣe kinní kan ni o, wanted ni o, kinní kan ni o. Gbogbo yín pátápátá ni ikú àrùn ìbànújẹ́ òfò máa wọ́n tí ó dẹ̀ máa rí yín, ó máa pa yín. Gbogbo yín pátá, àti iléeṣẹ́ tó kọ́, àti ẹni tó fọwọ́ kọ́, àti ẹni tó fẹnu sọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kò yí padà. Ọ̀hún gbọ́n tí mò ń sọ, ayé gbọ́n tí mò ń sọ yìí. Kò yí padà. Gbogbo yín tẹ́ dìde, ẹ takò nígbà yẹn, tẹ́ ń sọ oríṣi, tẹ́ ń sọ, tẹ́ ń ṣe dìsìn, tẹ́ ẹ yí padà. Gbogbo yín máa ṣòfò. Gbogbo tó ń jẹ́ ìbànújẹ́ ló máa wọnú ayé yín. Gbogbo tẹ́ ń rí tó ń dùnnú yín, tó ń múnú yín dùn, ó máa di ìbànújẹ́ nínú ayé yín. Gbogbo tẹ́ ẹ kójọ pátá ó máa di òfò, ó máa di ìparun. Ẹ máa ṣòfò, ẹ máa parun, ẹ máa rí ìdààmú, ẹ máa rí wàhálà. Torí ó ti yẹ kí ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ní rí ìgbádùn. Láti ìgbà yẹn tó ti yẹ kó máa rí oríṣiríṣi oore, ẹ̀yin wá ń dènà ẹ̀. Gbogbo nǹkan tó jẹ́ oore nínú ayé ó ti bẹ̀rẹ̀ sí rí ìdènà. Gbogbo ibi tẹ́ ẹ bá dé ẹ máa kàbùkù ni, ayé máa pòṣé sí yín, ayé máa bínú sí yín. Ẹ ní ṣeré mọ́ láyé, ẹ ní gbélé ayé ṣeré mọ́. Ẹ̀yin ilé iṣẹ́ tẹ̀ ń kọ́kọ́ púpọ̀, ẹni pépà ní, rédíò ní, TV ní, gbogbo yín pátá lọ́kùnrin lóbìnrin, ẹ ti ṣòfò. Ilé iṣẹ́ yín máa pàdánù, máa pòfò. Ilé iṣẹ́ yín máa parun, ẹ̀yin kan máa parun lórí ilẹ̀ alààyè. Bí ó ṣe rí nìyẹn. Ẹ̀yin tako odidi ìran ọmọ Yorùbá. Ayé máa tako, ọ̀run máa tako yín. Gbogbo tọ́lọ̀ ń dá tó fi àṣẹ dá máa tako yín. Afẹ́fẹ́ máa tako yín, ìjì máa tako yín, omi máa tako yín, iná máa tako, ilẹ̀ máa tako, ó máa gbé yín mì, gbogbo máa pa yín run. Gbogbo tẹ́ bá ń ṣe láyé kò tún bọ́ sí ọ̀nà mọ́, kò tún bọ́ sí rẹ̀ mọ́. Ẹ ti rí bá ti ṣe mẹ́rin rọ́nà gbégbà mọ́. Bó ṣe rí nìyẹn, kò yí padà. Gbogbo yín máa pòfo, ẹ máa pàdánù. Bó ṣe rí nìyẹn, kò yí padà. Láṣẹ tọ́lọ̀ fi dáyé àti ọ̀run, ẹ máa pàdánù gidi. Gbogbo tó ń múnú yín dùn, tó ń múnú yín dùn, tẹ́ ń ṣe gàlàgàlà lé lórí, gbogbo ẹ máa parun. Gbogbo tẹ́ fi ń jẹ́ èèyàn máa wọnú ìparun. Gbogbo tẹ́ fi ń pera yín ní alágbára onípò oníkìíní kan, ipò yẹn máa kó lọ́wọ́ yín, agbára yín máa kó lọ́wọ́ yín, ẹ̀mí máa jábọ̀, òfò lẹ́ máa já sí fún yín, ló máa já sí fún yín lórí ilẹ̀ alààyè.
ẹ tún ní símọ́ lórí ilẹ̀ àlàyé torí gbogbo yín tẹ́ pé ikú máa wá bá yín gbogbo ọ̀nà tí kú fi ń pani ló máa fi pa yín ọ̀nà tí kò fi pani ló máa tún fi pa yín ó ṣe máa rí nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń ro ìbànújẹ́ tẹ́ ń fẹnu yín sọ̀rọ̀ ìbànújẹ́ inú ọ̀rọ̀ òfò ìbànújẹ́ máa wọnú ayé yín òfò máa wọnú ayé torí nǹkan tẹ́ sọ ni nǹkan tẹ́ tó wù yín ni ó dẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ nú ayé yín ìyẹn olórí burúkú olùṣe yìí so bí ìran Yorùbá ṣe ń jìyà tó wọ́n kú tíyà ń jẹ wọ́n tí tọ́lọ́run ò dẹ̀ fìyà jẹ wọ́n òun ló tẹ̀yìn lọ́rùn ẹ̀yin wà ní ipò ọmọ tí ń wà òkè ẹ̀yin ṣe bó ṣe wù yín ẹ̀yin wá ń ṣe gàlégàlé ọ̀run ti bínú sí ayé ti bínú sí ọba tó dáyé àti ọ̀run gbogbo tó ń jẹ́ ìbínú láti ọwọ́ ẹ̀ ó ti sọ̀kalẹ̀ sínú ayé yín ó sọ̀kalẹ̀ sínú ìdílé yín ẹ wá nírì kankan ṣe sí o gbogbo àwọn tẹ́ ń pè àáfàá ni wòlíì ni òkè nìkan tẹ́ ń pè títí kan ìjìn àjọ̀nú tẹ́ ń pè gbogbo wọn ti jóná ti parun bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo wọn ò rí bá ti ṣe wọn ò rí ọ̀nà gbégbà wọn á pe ọlọ́run ò ní dáhùn wọn á pe ayé ò ní dáhùn wọn á pe ogun tọ́lọ́run fàṣẹ dá kò ní dáhùn kàkà yẹn iná ló máa jẹ́ fún wọn ó máa jó wọn pa ni ó máa di ìdáná ayé wọn ó máa bá wọn pa ó máa bẹ wọn pa ni ó máa pa wọn wọn ni ẹ̀yin olórí burúkú olùṣe wọ̀nyí àwọn ìtẹ̀yàn ń jẹ tí à ń jẹ tí wọ́n pa tí wọ́n kú toríṣiríṣi tán tó ń pa wọ́n àwọn yẹn ló dáa kò ní dáa fún gbogbo yín máa ṣòfò ni ẹ máa kúkú òjijì ẹ máa kúkú ìparun ni ètò pọ̀ ní wọn ní rògbò ẹ̀ olórí burúkú ni ìyẹn olùṣì játijàti wọ̀nyí. ẹ̀yin ọmọ Yorùbá àkó àtótónu Ìyá Onídìrí látàárọ̀ ntọ́ wá kàn fún mi ni pé kí n analyze gbogbo ọ̀rọ̀ tí Ìyá Onídìrí sọ lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì now Ìyá Onídìrí sọ̀rọ̀ ilẹ̀kùn àbí bẹ́ẹ̀ kọ́ Ìyá Onídìrí sọ débi wípé máa bá dà rẹ o lórílẹ̀‐èdè Yorùbá the Democratic Republic Yorùbá àtàwọn tí èé ṣe Yorùbá nation tíà tó bá dúró tán 80% ọmọ Yorùbá làwọn rán lẹ́wọ̀n 15% ọmọ Yorùbá làwọn ò lé kúrò nínú ìlú àwọn 5% táwọn ń pariwo ẹlẹ́sìn rìn ní ìsìn làwọn ọmọ ṣèlú lọ. Ìyá Onídìrí ló sọ bẹ́ẹ̀ o Ìyá Onídìrí tó tọ̀ gẹ̀rẹ̀gẹ̀ wọ́n pe Fálékè wọ́n pe Ṣọ̀dàrà lólè wọ́n láwọn bàbá wa onírọ́ ni wọ́n oníjìbìtì ni wọ́n àmọ́ ẹjẹ́ mọ́ ẹgbẹ́ mo ti sọ kí n tó bẹ̀rẹ̀ pé ẹ kọ́kọ́ gbọ́ bó ṣe sọ màá wá tún play níwàá máa sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀yẹ̀já bẹ̀rẹ̀ báyìí. ṣẹ́rí stage tá a máa ń sọ gbogbo ìgbà celebration jubilation a máa ṣe o a máa ṣe pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run ṣùgbọ́n mo fẹ́ fi àsìkò sọ fún wa wípé ńgbà tá a bá máa ṣe pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run kò ní ìdí pé à ń pariwo pé kí ọ̀kan jáde ẹ máa jáde fúnra yín ni kò ní ìdí láéláé kò ní ìdí ká sọ pé kẹ́ jáde mo máa jáde fúnra yín ojú yín báyìí ẹ ti fi rí i pé ó ti dandan ká lọ fọpẹ́ àti ìyìn fọ́lọ́run lóòótọ́ ká fògo fọ́lọ́run ká jójú ayọ̀ kínú wá dùn ká kọ́run ṣí sílẹ̀ pé yes àyìn Ọlọ́run ẹ máa rí in fact mo lè sọ fún yín pé kò kí n ṣe secretariat lẹ máa wá 10 day. torí by then àwọn adelé ti ń ṣe ìjọba ní secretariat. now ẹ gbọ́rọ̀ tí Ìyá Onídìrí wí ó ní pé celebration kò nídìí ká sọ bẹ́ẹ̀ nìkan kan pé kó jáde fúnra àwa ọmọ Yorùbá làá jáde pé kódà kò ní sẹ́ni tí ó lọ sí secretariat mọ́ ọ̀rọ̀ ni fẹ́ni tó bá ní làákàyè kò sì sọ́gbọ́n rẹ̀ náà bá rí wèrè tó ṣàdédé tí wọ́n kó ìlù sí wèrè tí wọ́n kó ìlù ti wèrè lẹ́yìn tí wèrè ṣàdédé ń jó tá a ṣàdédé rí iwájú ìta wa sáà ní bọ́ta láti wò pé irú àrà wo ni wèrè tó ń dà yìí páwọn èèyàn jáde láti wo celebration tí Ìyá Onídìrí sọ kò jọjú ọ̀rọ̀ aláìnílàákàyè ni kò sọ́gbọ́n kéèyàn máa lu Ṣaworo idẹ níwájú ìta mi máa bọ́ta láti wò náà so pé Ìyá Onídìrí ni ẹ kò nídìí á lọ secretariat kò ní kinní kan ṣẹ́ni pé ń jẹ́wọ́ bọ̀ ẹ máa gbọ́ lọ. the biggest stadium tó bá wà nílùú kọ̀ọ̀kan lórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan. ó ní the biggest stadium
tó bá wà ní ìlú kọ̀ọ̀kan láti lọ rèé ṣe celebration bẹ́ẹ̀ bá polórin tẹ́lẹ̀ fẹ́ yóò kú ẹ̀yìn yìí bàbá tọ́lọ́ fẹ́ yóò kú ọkọ rẹ Moshood Kashimawo Abiola padà tó polórin bíi 12 pọ̀ tó ló fẹ́ lo stadium sáwà ní wá ni Yondiri má tanra rẹ̀ má bá ń tàn ọ́ má tanra rẹ̀ bọ́ ọ bá fọ́ lójú tó fọ́ níyè tó fọ́ lọ́pọlọ mọ̀ pé kì í ṣe gbogbo ọmọ Yorùbá lọ̀dẹ̀ kì í ṣe gbogbo ọmọ Yorùbá lamukun mẹ́kọ̀ọ́ kì í ṣọmọ gbogbo ọmọ Yorùbá lọ́kàwé tí ò rí bí lo làákàyè rẹ̀ Yondiri bẹ́ẹ̀ kọ́ la gọ̀nà ẹ máa gbọ́ nsọ. ibẹ̀ la máa ti lọ ṣe àjọyọ̀ mo lè sọ yẹn fún yín mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ sìn the biggest stadium tó bá wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ibẹ̀ la máa ti lọ ṣe àjọyọ̀ ibẹ̀ ni bọ́ sẹ́kítẹ́rì àtẹ̀rọ kò ní ìdìmọ̀ at that time tẹ́ bá lẹ̀ a máa jáde láti ṣe sọ́. ṣe àti gbọ́ ó ti yán ọ̀rọ̀ sẹkítẹ́rìàtì pé sẹkítẹ́rìàtì kò ní ìdìmọ̀ ẹ gbọ́ quote and unquote sẹkítẹ́rìàtì kò ní ìdìmọ̀ ńdọ́gbọ́n sọ ọ̀rọ̀ nìyẹn o ìyá yìí ti ya wèrè fíìmù lọ́yọ̀ ọmọ ṣe kó náà dé bí àwọn bàbá Sàlá àbí bàbá Sùwé kọ́lọ́n fọ̀rún kẹ́ bàbá Sùwé. celebration jubilation ẹ máa rí àwọn àdélé nínú secretariat ẹ máa rí pé ọmọ Yorùbá ti gba gbogbo bọ́dà ẹ̀ bí yẹn ṣe máa jẹ́ àtìlẹ́yìn Ọlọ́run ẹ má wọrí. ẹṣẹ yọkan ìpínlẹ̀ Ọ̀yọ́ ó bu yín lọ́wọ́ ó wá ń sọ rándarandan ọ̀rọ̀ lẹ́nu kí ni ìyá Onídìrí ń fi wá pè ẹ̀yin ọmọ Yorùbá òkú ọ̀rọ̀ rẹ lórí yín náà gbogbo ọ̀rọ̀ tí ìyá Onídìrí ń sọ kò sẹ́ni tí ó mọ̀ pé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ àti bàbá wa Professor Banji Akíntóyè àtẹ̀yìn ọmọ Yorùbá tẹ́ dúró sẹ́yìn òótọ́ ní ń bá wí kò sẹ́ni tí ó mọ̀ àfi bá a bá ń parọ́ fúnra wa ló kù àfi bá a bá fẹ́ ṣàbòsí fúnra wa ló kù láàrin mọ̀ pé gbogbo ohun tí ń sọ yẹn àwa ọmọ Yorùbá tòótọ́ Professor Banji Akíntóyè pẹ̀lú olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ní ń bá wí ẹ máa gbọ́ lọ. bó ṣe wà nìyẹn mo ń gbọ́ pé àwọn kan sọ pọ́nà ní ó ń gbàsìkò ẹ má sọ bẹ́ẹ̀ o. ẹ ń gbọ́. ṣé mo yọ ọdún tí gbogbo ìṣòro dààmú yẹn táwọn ọ̀tá yín fi wà nínú ìlú tá a ti kúrò ṣé mo yẹ ẹ má sọ bẹ́ẹ̀ rárá ẹ ní sùúrù. nínú àwọn tó kó wa sí ìṣòro ìdààmú Yondiri wà ń bẹ́ẹ̀ ṣebí ìyá Onídìrí fúnra ara rẹ̀ ṣèbójáde èbò ṣèbójáde gómìnà against Rájí Fáṣọlá lẹ́kọ̀ọ́ ìgbà tí ìyá Onídìrí jáde láti contest ńgbà yẹn kò rántí pé òun fẹ́ jà fún ìran Yorùbá ẹ gbọ́ why is it now ni ìyá Onídìrí ní ìdààmú kan kó wa sí. Is she not part of those people that put us in the position we are now in this mess? Ṣé Yondiri ò sí ń bẹ̀ ni? Kí ni Yondiri wá ń tàn wá fún àbórí ìyá ìgboro ni? ẹja ní sùúrù fọlọ́run ẹja ní sùúrù fọlọ́run ṣé mọ̀ pé ìgbésẹ̀ kan tó yẹ kí ẹgbẹ́ ẹ̀gbẹ́ ìgbésẹ̀ jíjáde lóòótọ́ a lè sọ pé kò ń ṣe fault yín bọ́ mo lè sọ fún yín pé àkọ́kọ́ nígbà tí mo ṣe damage control tí mo sọ fún wọn pé. ó ní ìgbésẹ̀ tó yẹ ká gbé àgbé ìgbésẹ̀ jíjáde ìgbésẹ̀ pé ńgbà tẹ́ ẹ ní tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn sẹ́nu kú. You can't take all of us for fool. ọkàn ṣàdédé ní ká jáde ká wá lọ gba sẹkítẹ́rìàtì láìyáwèrè láì sì kú lọ́pọlọ láì kú ní làákàyè. àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ̀ngàn èèyàn kan kì í kì wá gìrì ọkàn ṣàdédé fẹ́ kì wá gìrì ká wá lọ rèé máa gba sẹkítẹ́rìàtì lójú ikú kí ló dé tí wọ́n gangan Dúpẹ́ Onídìrí tó ṣáájú lọ́jọ́ yẹn kó o ṣáájú kárí pọ̀ ṣáájú tàbí kó lọ rèé dúró sórí òkè Mọ̀pó kó o kéde gbangba from there kó o dẹ̀ fẹsẹ̀ rìn láti bẹ̀ kó di sẹkítẹ́rìàtì láì sí wàhálà kankan èyí ṣe tó rán àwọn ọmọ ọlọ́mọ níṣẹ́ dé tòrutòru. jàyà ni ìyà ń jẹ wọn àwọn tí mò ń bá sọ̀rọ̀ ni pé ìyẹn gan ló yẹ kó bínú wọn nù kán fi bọ́ta mo ní tẹ̀bá wo ṣáìdì voodoo
ó ní ìjayà ni ìjayà kíni ìjayà kọ́ àwọn èèyàn rí báwọn èèyàn ṣe dèdèrìn àwọn èèyàn samukun mẹ́kọ̀ọ́ bíi tiẹ̀ ni ṣe báwọn tó tì ń ti àgọ̀ they are 50 something in number they are still in custody they are in prison lágòdì mo rẹ̀ ń tí wọ́n ti fìbọn fún apá ẹ̀ àríǹtàn ti fi ìbọn fún ẹsẹ̀ I know the amount of money tẹ́ ń sẹ́ndì sí wọn lóṣooṣù pé ká fi máa jẹun ẹ̀ ń sẹ́ndì owó sí wọn ẹ̀ lọ ọbẹ̀ náà did you go to the prison ẹ̀yin ò ṣe yọjú ẹ̀ gbàjẹ́jọ́rò fún olórí burúkú ní Ọ̀yọ́ Ondiri àtàwọn ikọ̀ rẹ̀ ẹ máa gbọ́ lọ. ẹ wo ṣáìdì voodoo torí normal ẹ ń wò abnormal ni ó ṣẹlẹ̀ ní ìlú tí a ti kúrò abnormal ni ẹ má fojú abnormal wò kó. There is nothing like abnormal kò sẹ́ni fẹ́ kú tá a bá tiẹ̀ wá fẹ́ kú ga kìí ṣe àgbọ́dọ̀ kúkú àgọ̀ ikú àgọ̀ ló fẹ́ ká kú Ìyá Onídìrí ikú àgọ̀ ni now you just tell us to come outside and face the government just like that you are a fool. tàbí gbogbo òlú káàkiri ó yàtọ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní analyse. ẹ bá gbọ́ dẹ̀. nǹkan tó ń jẹ́ analyse. wọ́n mú wọn níyè wọ́n ń jẹ. tán lè mú èèyàn kan níyè ni. wọ́n analyse ti àwọn churches àwọn fúnra wọn verify ẹ̀. now if you are telling me that pé wọ́n mú wọn níyè ìgbà tọkọ rẹ̀ dìbò táwọn gbéjọba fún ó ẹ ṣe analyse kẹ́ ẹ ṣí iye yẹn padà ẹ ṣe ṣàgùn sáwọn tí ò jẹ́ wọn gbéjọba fọ́kọ rẹ̀ àbúrò Ìyá Ondiri burú ni ẹ máa gbọ́ lọ. analyse tàwọn mosque wọ́n verify ẹ̀ mo analyse àwọn ológun tó ń dùn. ó analyse àwọn church wọ́n verify ẹ̀ who are the stupid idiots that have verified what you saying? Or analyze àwọn mosque wọ́n verify ẹ̀ or analyze àwọn ológun wọ́n verify ẹ̀ this woman is so stupid she's so stupid. wọ́n verify ẹ̀ gbogbo ẹ̀ náà wọ́n verify yes with proofs ni àwọn àríkò òkè tọ́ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n verify gbogbo ẹ̀ wọ́n verify ẹ̀ wọ́n ṣe ti rí so kì í ṣe pé bóyá ìyà tó ń jẹ wọn ò jẹ wọn tó ló jẹ wọn jù bọ̀tẹ́ ìtàn tó ṣe ikú yín kọ́ iṣẹ́ lásán iṣẹ́ òṣì ìyẹn lásán fúnra ẹ̀ ìyẹn gan voodoo ká máa ti wà ní wọ́n tún fi àfikún sí. ara àfikún náà fi sí Ìyá Ondiri you are part of it torí pé ká lóun ti fi ìlànà táwọn bàbá wa Professor Banji Akíntóyè àtolóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ tán làálẹ̀ ní ẹ ti ṣe ń tò lẹ́sẹẹsẹ ni ọ̀rọ̀ ò ní wọ̀ náà. You just came out with Democratic Republic àbí nǹkan we never agitate for Democratic Republic we were agitating for Yorùbá nation Odùduwà nation là ń pè tẹ́lẹ̀ àmọ́ ńgbà tá a rí pé kì í ṣe gbogbo ọmọ Yorùbá lọ́mọ Odùduwà la fi change yes in Yorùbá nation where did you come about the Republic the Democratic Republic of Yorùbá down ọ̀dẹ̀. wọ́n ní ọmọ náà ìyẹn lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá ló wá ṣàánú mi wọ́n wá fi gbọ́ pé àwọn. now Ọlọ́run ṣàánú ẹ̀ Ọlọ́run rí tiẹ̀ rò ládùúgbò gbogbo àwọn tó lódùmarè dá tí ń pe Ọlọ́run àwọn kan bẹ́ẹ̀ nínú ilẹ̀ tá à ń tẹ̀ wọ́n ń pe Ọlọ́run nínú afẹ́fẹ́ àwọn kan ń ṣẹ̀ṣẹ̀ mí ń bẹ̀ wọ́n ń pe Ọlọ́run nínú omi àwọn kan ń ṣẹ̀ṣẹ̀ mí ń bẹ̀ wọ́n ń pe Ọlọ́run lórí sánmà àwọn kan ń ṣẹ̀ṣẹ̀ mí ń bẹ̀ wọ́n ń pe Ọlọ́run who are you Ìyá Dúpẹ́ Onídìrí tàbí wọn nìkan lọ́lọ́run wá ń bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá Ọlọ́run ò ṣe bọ́ ọ sọ̀rọ̀ lórí ọkọ rẹ má gbégbèsè ẹlẹ́sìn rìn ìwọ yìí náà ló ti Abíọ́lá láti pa olórí burúkú obìnrin aṣẹ́wó lásán. òótọ́ ni wọ́n ní ó daṣẹ́ àwọn ọmọ tó lọ tagolo tó ń fowó sínú àpò mo ní òun ní print out ẹ̀ rí òun rè. ṣé Yorùbá tó sọ láàrin sọmọkọlọ dání àwọn tó lọ ságolo tó ń fowó sínú àpò does it really make any sense? This woman is so daft àti tẹ̀lé náà dẹ̀ daft. 100 just 100 mo ní ṣe ti rí. kẹ́ni ń wí nìsín. 500 àwọn tí wọ́n rò pé 1000 something. tẹ́ ń gbọ́ kẹ́ni ń wí. kì í ṣe pé wọn ò fẹ́ àrídìí òde èèwọ̀ wọn. ẹ̀ ń gbọ́ dèdè rìn. àwọn náà ní lọ́wọ́
mo ní so àti jáde yìí náà ní nǹkan gbélé ní iṣẹ́ burúkú tán sà ní. Kàńsà nǹkan. ìlú náà fi bá iṣẹ́ nìyẹn ló wá di pé àwa bẹ̀rẹ̀ sí tún gbégbèsè mi pé ká lè remove encroachment ní o orílẹ̀-èdè ti dúró bẹ́ẹ̀ ni mo sọ fún ìkírè àgbáyé. now ó lẹ́ ń gbégbèsè kẹ́ ẹ lè yọ ìtàkùn kí ló dé tó gbégbèsè kọ́ ọ yọ ìtàkùn tí ọjọ́ kọ rí ó dà rẹ. wọ́n ní orò mọ́ sọ̀kò ó léyìí tí mo mú dání nǹkan ìwọ ń jòkó sórí àpèrè àwọn bàbá wa ni àwa ló ń sòkò sórí àpèrè bọ́lákú bàbá rẹ olórí burúkú obìnrin ọmọ àlè lásán lásán aṣẹ́wó tòbò jẹun. tí ẹ̀yin wèrè tẹ́ ń ṣe wèrè kan tẹ́ ń sọ pé ẹ ní àìdíà kan ṣe àìdíà wèrè wo lẹ ní. sẹ́yìn gbópò nù àwọn wèrè tá ń ṣe wèrè kan tá ń sọ pé láìdíà sọ bàbá àti àní ń ṣe wèrè ó dùn adé ni ẹ̀ náà ó Dúpẹ́ Onídìrí àwọn tó ń láwọn láìdíà tó níwọ̀n láìdíà mọ́ yìí àwọn náà ń ṣe tí a gbé Yorùbá nation wọnú UNPO àwọn náà gbé wọnú UNPO jọ nítorí Ọlọ́run with proof ní now àwọn tó láwọn láìdíà tó ní àìdíà àwọn òkú tó nìyẹn now àìdíà àti àìdíà òkò àìdíà ẹ̀wọ̀n ló fáwọn ọmọ Yorùbá now. ó dé tẹ́ ìlú àìdíà yín láti yọdún yìí àbẹ́ ẹ̀ mọ yọdún tí ìyá ti ń jẹ ìran. yes wọ́n lò ó iná la fi ń rí ojútùú sí ṣòro bọ̀ díẹ̀díẹ̀ àmọ́ òde okórí ibùdó ìyá Onídìrí you were sent to disrupt the process you were sent to destabilize the entire journey and which you succeeded in doing you are mad you are fucking mad. Yorùbá ni kí ló dé tẹ́ ìlú àìdíà yín mo ń sọ fún yẹn kó àìdíà yín sínú ọ̀sẹ̀ kó sínú òkun ẹgbẹ́ wọnú ọ̀sàkùn ẹ wọnú òkun lọ ẹ ya wèrè wọnú ẹ lọ àìdíà wo lẹ́nu. ìgbà tí mo ń sọ̀rọ̀ lọ́jọ́ kìíní àná mo ní let olóyè Sunday Igboho ẹ jẹ́ á fi obìnrin yìí lẹ̀ ẹ sọ pé ẹ yẹ̀bá náà kì í ṣe pé ẹ lẹ́ẹ̀ṣẹ̀ Yorùbá nation mọ́ but ẹ jẹ́ á wo ibi tóbìnrin aláìní làákàyè ọbarin àjò yìí dé she's too full of herself she sees herself as the Messiah let's see where how long she will go ẹ jẹ́ àwọn tó fẹ́ ṣe náà. à ń sọ fún ipò Ọlọ́run fún rẹ̀ ló gbé kalẹ̀ Ọlọ́run ló rìn Ọlọ́run. ẹ máa gbọ́ Ọlọ́run ló rìn Ọlọ́run ló ṣe gbá kan ẹ wá sọ Ọlọ́run di onílé ọ̀kan tọkàn wàá sọ di mógùn ọsọ Ọlọ́run di mógùn tí kàn ń píkì kọ́ọ̀lù tí ń píkì fóònù tí wọ́n lè dúpẹ́ rìn báyìí tó bá ti wá ń lọ káwọn ọmọ lọ sẹkítẹ́rìàtì kí wọ́n lọ kú dà Ọlọ́run sóbìnrin ìmọ̀ tí ń jọ́ lọ́n ṣá ògún ni ọ́fẹ́ jẹ̀rẹ̀ wẹ̀yà Dúpẹ́ Onídìrí. ó ṣe Ọlọ́run ló ní blueprint gbogbo ẹ̀ ẹ̀rọ pẹ́ gbọ́jọ́ Ọlọ́run lọ ni. Ọlọ́run ló ní blueprint ta ló draw máàpù fọ́lọ́run ṣé wọ́n ló draw máàpù fọ́lọ́run sọ́lọ́run ọmọ pé Yorùbá exist látijọ́ yìí. Ọlọ́run ní ṣètò ìgbésí ayé wa bó ṣe ṣe yìí Dúpẹ́ Onídìrí nínú àwọn tí ń bi Ọlọ́run tí ń gbàdúrà sọ́lọ́run tọ́lọ́run ń gbọ́ mo fi ọba tó ní mí búra ò sí lára wọn ò sínú ẹni tọ́lọ́run lè bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí náà ló fi kàjó wa tipẹ́tipẹ́ tá a rò pé èèyàn rẹ̀ ni ọ́ kílé tọ́lọ́run ọba ọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Moshood Káṣímáwo Abíọ́lá tọ́jọ́kọ rẹ tó jálè rẹ tó bímọ ọ̀sán gan fún ìmọ̀ bóyá ó bímọ fún gẹ́gẹ́ bó ṣe pera rẹ níyàwó Abíọ́lá torí àwa ò confirm ẹ̀ kílé tọ́lọ́run ò dàrẹ́ tẹ lórí ọ̀rọ̀ Abíọ́lá títí tí tá fi mú pa Abíọ́lá was in detention for good 4 years láti 1993 ládìbò Abíọ́lá kú ní 1998 bàbá fẹ́ sọ̀rọ̀ gan nínú. lẹ́yìn tó jáde ní detention gbogbo ìgbà tí ń bẹ́ detention yẹn kí ló dé tó ṣàgbára Dúpẹ́ Onídìrí tọ́lọ́ngàn bọ́ sọ̀rọ̀ you dey craze. ọmọ man level ẹgbọ́n ẹni làákàyè tó mi ni. torí pé àwọn bàbá yìí wọn ò ní làákàyè tó ọ náà ló ṣe ń ṣiṣẹ́ yes lóòótọ́ wọn à ní làákàyè tó ọ bàbá wa Professor Banji Akíntóyè ò ní làákàyè tó ọ don't forget he is a professor èèyàn dẹ̀ kí ń gba professor nù yàrá èèyàn ń ṣiṣẹ́ tọ́ ni olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ kò ní làákàyè tó ọ akọni Oòduà gbogbo ilẹ̀ Yorùbá ni ọmọ kan ṣoṣo bíi 1 billion ọmọ gbogbo àwọn ọmọ Yorùbá
wọn ní làákàyè tó wọ nìkan iná ni ò jẹ́ wọn ó rí dààmú ìní gbogbo nǹkan ṣe ń lọ lẹ́sẹẹsẹ àmọ́ ó dé ọ̀dà gbogbo ẹ̀rú pẹ̀lú làákàyè ẹlẹ́sìn rìn tó lóòní. ó fún pé mi ò lo làákàyè tèmi gan fúnra mi nítorí náà ń gbé kalẹ̀ ni. ó lo làákàyè tiẹ̀ ó lo làákàyè tiẹ̀ lọ́lọ́ rèé declare nation nù yàrá kan inú ilé olé lọ́lọ́ rèé wọlé dànù ó lo làákàyè tiẹ̀ lọ́lọ́ àmọ́ kan lọ sẹkítẹ́rìàtì tó tẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ tàfọlà yàtọ̀ sáà tó kú tó kọ́kán lẹ́sẹ̀ kan lápá yòókù máa ń bẹnu àgòdì ó lo làákàyè tiẹ̀ ọlọ́run èèrán àyàn ń sẹ́ kó má bá àyàn débẹ̀ láéláé nígbà ọlọ́run rán olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ pé lọ wà nù àti ọjà fúnran Yorùbá ìjọba Nàìjíríà mọ̀ gbégbèsè láti gbẹ̀mí olóyè Sunday Igboho wọn ọmọ rí gbà ẹni tá a mọ̀ pọ́ lọ́run rán nù who are you Dupe Onidiri ẹ máa gbọ́ lọ. ọgbọ́n wèrè wo lẹ́ni àìdí àwèrè wo lẹ́ni ẹ lọ já wèrè yín dànù sínú òkun sínú ọ̀sà ẹ wà láìní pẹ̀lú ìtọ́nà gbélé fún wa yìí ẹ̀yin tẹ́ dólóró tútù àdó ẹ jẹ́ ká ṣe káyé rí pé òótọ́ ọmọ ológo ní ọlọ́run ṣògo ó ṣe wá lógo adẹ̀rógo wa lò ọlọ́run bá ṣe ìyanu ilẹ̀ Yorùbá ti dúró mo fẹ́ sọ yẹn fún yín confam ìyẹn ò yí padà táyé máa fi parẹ́. There is one thing Dupe Onidiri fail to know orílẹ̀-èdè Yorùbá ti wà tipẹ́ ọmọ Yorùbá àwa gangan la ní orílẹ̀-èdè because democratic process started from Yorùbá land Yorùbá ti fi mọ̀ ṣọ̀kan tipẹ́ because nígbà tí regional government wà bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gan ń yá ìjọba àpapọ̀ lówó léyìí tó túmọ̀ sí wípé Yorùbá ti ń ṣe ìjọba tipẹ́. You are not going to be the one to tell us that. Get that into your fucking skull. Dupe ẹni òfò ni ẹ́ èṣù láàlú ni ọ́ kìí ṣèṣù bàbá wa o èṣù tí ń ṣìyàn lọ́nà ń tiẹ̀. tẹ bá ní àìdíà kankan ẹ ń dá ẹ̀ṣẹ̀ ní crime ẹ dẹ̀ máa gbà. tẹ́ ń gbọ́. tí máa bá yín o. tẹ́ ń gbọ́. mo rò pé ti gbọ́ Bádélé ti sọ fún yín pé gbogbo àwọn tó wà ní àtìmọ́lé ilẹ̀ Yorùbá a máa release wọn òótọ́ ni. ẹgbẹ́ olórí burúkú Adélé àti olórí burúkú yóò fò àwọn tí ń bẹ láti mọ́lé àwọn máa gbà wọ́n. ọ̀yá. torófin ìlú míì náà fi tì wọ́n mọ́lé. torófin ìlú míì náà fi tì wọ́n mọ́lé ṣèbí ìjìnlẹ̀ sọ fún wa pé òtẹ́ ẹ̀kan náà lọ rèé kó wọn sí tán ń gbádùn yìn bí ìranú ṣúgà pé wọn ò tì wọ́n mọ́lé ìwà ok. lè tì wọ́n mọ́lé a máa yọ wọ́n kúrò ó ní bá ṣe máa ṣe pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. ó ní bí wọ́n ṣe wọ́n lọ bẹ̀ àwọn ìyá wọn àbí kankan sójà wọn lọ kán lọ rèé bọ́ọ̀sì Agodi prison wọ́n èkó wọn bọ́ta ó mà ṣe o ẹni tí ọ̀gbọ́n làwẹ̀ ń gbò ẹni tí ọ̀gbọ́n ń làwẹ̀ ń gbò ẹni gọ̀ ní gbégunnu òun wà lórí ó gbégunnu kún ẹni tí ó gbowó ń gbowó ẹ̀ ń gọ̀ ní ń gbé ń bá gọ̀ ní Dupe Onidiri lè máa fi irú ọ̀rọ̀ báyìí tàn ẹ yọ wọn bọ́ta without due process ẹ kàn ká mi lọ àbí àmì Yorùbá the republic tiẹ̀ tó ṣe torí kì í ṣe ti Yorùbá nation wọ́n ń bá Yorùbá nation ló kọjá ni Dupe Onidiri. ṣe gbogbo ẹ ti empty sọ ẹ̀yin tẹ̀ ń ya wèrè ń sìn àìmọye yín tó máa wọnú bẹ̀ oríṣiríṣi lẹ máa gbà tíkẹ́ẹ̀tì. ṣé ń gbọ́ o ẹ̀gbọ́n tí Dupe sọ ẹni bí ò nífẹ̀ẹ́ ìran Yorùbá ó láì mọyì ọmọ Yorùbá tí ó lọ prison báyọ̀ bá gbàjọba. oríṣiríṣi lẹ máa gbà èyí tí ò ní jẹ́ ọmọ Yorùbá mọ́nu yín ẹ ti gba tíkẹ́ẹ̀tì fún. ṣé ẹ ti gbọ́ nísìn èyí tí ò ní jọmọ Yorùbá mọ́ nínú yín àti wọn ò lè jáde nìyẹn tí wọn ò lè kó nù ran Yorùbá pé èso ọmọ Yorùbá mọ́ ṣe é mọ̀ pé tó bá kọlà wọn ò lè dànù àwọn Dupe yìí ti ya wèrè. fúnra yín lẹ sọ bẹ́ẹ̀ o àwa kọ́ la sọ fúnra yín lẹ sọ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tó pẹ́ máa wẹ̀ wọ́n nu yín fúnra yín lẹ sọ bẹ́ẹ̀. ṣé ń gbọ́. àwọn tó bá dẹ̀ pé inú yẹn fẹ́ para yín torí ẹ̀yin tẹ̀ ń rúkú síra yín tẹ̀ ń fi kú léra yín tẹ̀ ń fi kú wára yín ẹ̀yin máa kú ilẹ̀ máa ga jù lọ ẹ̀ ní sí lórí alàyè mọ́ yàrá ṣẹ́ tó lọ́n fi dáyé àti ọ̀run. ṣé ń gbọ́. ẹ̀ tún sí lórí alàyè mọ́. ọlọ́pàá èwo ń tèpè if you mean well for the Yorùbás ṣé dandan ni èwo wá ló mẹ́pẹ̀ wá ẹ̀yọ́ ọmọ Yorùbá ó fẹ́ kẹ́yìn náà máa rí nǹkan fúnra yín náà
aṣọ òbọ́mọ yẹn mọ́ lára Dupe Onidiri ọmọ yẹn ti wùrìn òwò ìjà ilẹ̀ ti mọ́ bá Dupe Onidiri. ikú ẹ̀ tí ìmọ̀ ni wọ́n ti gbẹ̀yìn sí. tẹ́ ń gbọ́. sọ̀rọ̀ ikú sọmọ ọlọ́run ẹ̀ ń sọ̀rọ̀ kó sẹ́ńtọ́ náà ránṣẹ́. ta lọ́lọ́run ránṣẹ́. ẹ ti kú àwọn òní kú àlàyé làwa o. èmi Adélé gbogbo wa tá à ń ṣiṣẹ́ takuntakun ìgbókò. ṣàgbọ́n padà kọ̀ǹfàmù ara rẹ̀ pé òun Adélé gbogbo àwọn òun gangan ládélé òpónà dẹ̀dẹ̀rìn Johnson àbí nǹkan yẹn òun ni dẹ́pútì sẹ́ni bó ti ya wèrè tó o bá tiẹ̀ fẹ́ ṣèjọba ilẹ̀ Yorùbá Dupe Onidiri ṣé wo àtàwọn bíi márùn-ún lẹ fẹ́ ṣèjọba ní sọ ya wèrè ni gbogbo àwọn ọba wa ń kọ́ àrólé Oòduà ń kọ́ tìgbìnì bí àti àkún aláṣọ àlà funfun gbò gbogbo àwọn ọba jàǹkàn ńlẹ̀ Yorùbá ṣẹ́gbàdé orí wọn ni ẹ̀ lé wọn dànù Dúpẹ́ àìrí rẹ ti burú o. wá pátá tọ́nà ń gbé dìde alàyè làwà alàyè ni wá lórí ilẹ̀ alàyè yìí o àwọn òkúkú kọ̀ọ̀kan bí òṣèlú yìí alàyè náà gbóhùn tá a ní pátá ò ní kú ẹ̀yin lẹ máa kú o ààrẹ máa kú ẹ̀yin lẹ máa kú so mo lè aṣọ yín bí a máa jubilate gidi ṣe rí sáàdì jubilation yóò máa ṣèmúṣẹ but kò wá ń ṣe bẹ́ẹ̀ ṣe rò irọ́ ẹ má wọrí. Jubilation on what? What are you going to celebrate? ṣé ti pọ́ ọ̀rọ̀ àwọn èèyàn lẹ́wọ̀n àbí ti pé kíni let's come to our normal senses. kí ló fẹ́ celebrate kí ló fẹ́ ká máa Yorùbá jubilate lé lórí Dúpẹ́ Ọlọ́run rè fire fún ọ̀sẹ̀. tẹ bá máa fi pósítà ẹ sẹkítẹ́rì àtìpọ̀ àtúrò àwọn adìrẹ wà sẹkítẹ́rì. ní ti ń dọ́gbọ́n sọ fún yín pé ẹ má wá sẹkítẹ́rìàtì mọ́ o. ó láwọn adelé wà ní sẹkítẹ́rìàtì tí ń ṣiṣẹ́. ìpínlẹ̀ Ọ̀yọ́ ti a ìjọba Ṣèyí Mákindé la rí àràdélé náà Dupe Onidiri ṣe broadcast mi sọ ọ́fíìsì Adélé ní sẹkítẹ́rìàtì fún wa yá lọ ọbẹ̀ afẹ́ lọ rè é kíá torí òun náà ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹni gàn ní gbégbónú gẹ́gẹ́ bí mo ti sọ síwájú ọ̀dà. ìpínlẹ̀ tàwa ni bó ṣe wà ní tó bá yá ẹ máa gbọ́ gbogbo details ẹ̀ lẹ́nu àwọn Adélé lẹ́nu olórí Adélé fúnra ẹ̀ náà so ẹ má wọrí nǹkan tó lọ́n ti ṣe ni orílẹ̀-èdè Yorùbá ti dúró ó ti dúró dáadáa mo wá fẹ́ sọ àwọn kan fún wa mo fẹ́ ká ní àwọn àlàyé kan lọ́wọ́ tó ṣe pàtàkì claim back ṣé wàá rí ti April 12, 2024 sovereignty. ẹ gbọ́ wèrè sovereignty. a ní sovereignty tẹ́lẹ̀ o torí wa padà láti gba sovereignty wa padà Thomas kò ṣẹlẹ̀ ẹ má dá òtò ilé ìgidigbe ẹ pé Thomas fúnra ẹ̀ gan tó bá ti rárí dájú ó ń gbà fọlọ́run bẹ́ẹ̀ ni àdídájú délé ẹ̀yà àgbà pé ó ti ṣẹlẹ̀ Ọlọ́run ló ṣe o kò ní kankan ṣe pẹ̀lú àwa Ọlọ́run ló ṣe ó kàn rá wa ní o. ẹ wèrè Ọlọ́run rán wa ní. Ọlọ́run rán wa pa àwọn ọmọ Yorùbá kó destabilize journey tá a ti ń bá bọ̀ fún many years. ìran tó ń sin òun Ọlọ́run tó yin òun Ọlọ́run ìran Yorùbá. ṣé Yorùbá nìkan ní ń bẹ láyé ni. kí ló fa gbogbo wà jáde rádaràda táwọn ọmọ Yorùbá ń hù kí ló fa pé àwọn ọmọ Yorùbá ò sin òun wọn ni òun. sọmọ Yorùbá ò sin lọ́run àbúrí Dúpẹ́ dàrú. Ọlọ́run wá ṣàánú wa ó wọlá májẹ̀mú àwọn èèyàn wa tó ti rán wọ́n ti parí iṣẹ́ òun ló ra mọ́tò fún ẹ àbúrálé fún ẹ ṣé wàá máa dá òtún gbà ilé ẹ̀kọ́ lélẹ̀ ìwọ kọ́ ló ní mọ́tò àbọ̀ náà mọ̀kọ́ Ọlọ́run látìlẹ́yìn mọ́ mọ́ yẹn ṣùgbọ́n ẹ mọ̀ pé kẹ́ ní ẹ̀rí Ọlọ́run ẹ̀rọ́wọ́ Ọlọ́run ẹ̀rí àánú Ọlọ́run ẹ̀rí ìyanu Ọlọ́run àmúrí confam ni kò yí padà Yorùbá nation tá à ń pè which is látayébáyé Yorùbá nation ni wá from there at the sovereign independent Yorùbá nation from there at the democratic republic inú ẹ̀ gbogbo nǹkan tó jẹ́ oore nínú ayé ó ti bẹ̀rẹ̀ sí rí ìdènà. now gbogbo èpè tí Dupe Onidiri ṣẹ́ pátápátá ìfẹ́ play bí ọ̀pẹ yẹn láti analyze ẹ̀ ni látòrí àrọ́mọdọ́mọ rẹ ò ní rí dùnú ayọ̀ lára wọn torí àwọn bàbá àti alò ń fún lépè àwọn tó ṣí àwa lójú wípé èèyàn ọmọ Yorùbá ẹ̀ ń jìyà ló ń fún lépè ó dùn adé ni ẹ̀ náà gbogbo tó tara rẹ̀ jáde Dupe Onidiri ohun ìbànújẹ́ ni ó jẹ́ fún ọ àfi tó bá jẹ́ wípé ibi làwọn bàbá yìí ṣe tí ẹ wò pé kárìn ká pọ̀ iyẹni kóbìnrin rédò kó pejò kọkùnrin rédò kó pejò kéjò sámọ ti lọ ni tó wá dé tán tó ní wọn ò mọ̀ ṣe mọ́ tó ní titi wọn báwo Ọlọ́run wọlá àfẹ́ tí ẹ kọ́kọ́ fi hàn ọ́
ò ní láṣeyọrí ayọ̀ lórí gbogbo tó o bá gbé dání Dúpẹ́ Onídìrí àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́ torí wípé wọn àròbí sí ẹ o tó wá sọ oní ẹ wọn láwọn lọ́wọ́ sí wọn lọ́wọ́ sí ìwà rádaràdàn náà bóun Olóyè Sunday Igboho ṣáà ṣe fẹ́ lọ́wọ́ sí ní tí ọ̀dà bóun bàbá wa Professor Banji Akíntóyè ṣe fẹ́ lọ́wọ́ sí ní tí ọ̀dà ìgbà wọn mọ̀ pé lérí ibú ẹni òfò ni ọ́ ọ̀wá ń sọ kò sórù lé àwọn bàbá wa ayé èrè ọ bàjẹ́ ní Dúpẹ́ ẹ wo èèyàn máa Yorùbá ẹ ti rójú ayé o ẹ ti rójú ayé lóde báyìí kò sí wàhálà o mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀ èyí tí mo sọ yìí mo rò bó ti yé yín ẹ dẹ̀ ti rí nǹkan gbámúnú ọ̀rọ̀ tí Dúpẹ́ Onídìrí sọ ó tán lẹ́nu àmọ́ kù síkùn fọ̀rọ̀ síkùn bí àgbà àmọ́ dẹmọ bí ológbò ó ń padà wá lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ ẹ wo àrínilóde àbèrè àrínilóde àbèrè àrínilóde àbèrè pé ta ní wí kótókòtó Adémọ́lá ọmọ omíyalé lèmi jẹ́ èmi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà èmi lọ́mọ agbákẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́yàyàmọ́yà òmìnira àrán Yorùbá jẹ mí lógún púpọ̀ púpọ̀ jù yes ó jẹ mí lógún Yorùbá will surely be safe and be free lọ́wọ́ àwọn irú èèyàn bíi Dúpẹ́ Onídìrí lágbára lọ́wọ́ Ọlọ́run àlùbáríkà àwọn tó Olódùmarè kọ́lé ayé lọ́wọ́ gbogbo ìpè tó sẹ́fọ̀n bàbá wa pátápátá Dúpẹ́ Onídìrí títí ẹni ọ̀jẹ́ tọmọ tọmọ tara tẹbí rẹ àti gbogbo àwọn tí ń tẹ̀lé ọ pátápátá ẹ̀jọ̀ gbérọ dání po àbálẹ̀ èṣù mo kó Olóyè Sunday Igboho ṣá Àdìsá ọmọ Adéyẹmọ pé lágbára lọ́wọ́ Ọlọ́run kòtò tó ọ̀tá bá gbẹ́lẹ̀ fún yín àwọn wọn ò jìn bẹ̀ ẹ̀ á wà á rí yín pẹ́pẹ́pẹ́pẹ́ gbégbé ìgbé sóko Àdìsá ò ní gbé sóko okó yìí jagun àìṣẹ́ bẹ́ẹ̀ ni ọ̀ jagun ọ̀ ṣẹ́gun àlùbáríkà àwọn tó Olódùmarè kólé ayé lọ́wọ́ bàbá Banji Akíntóyè ẹ̀ ní sánkú àgbà yín ti dalẹ̀ lágbára lọ́wọ́ gbogbo ìgbà yòókù tẹ́ẹ̀mọ̀ lò láyé yín ẹ̀ ní lónù nira bí Dúpẹ́ Onídìrí ṣe ń rokú sí yín oní ọ̀fẹ̀mí ara rẹ̀ ṣòfò tọmọ táyà tọmọtọmọ ọkọ ọmọ ẹ̀yà ọmọ gbogbo ẹ̀ tó jẹ́ tìran rẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé o gbogbo ọmọ Yorùbá pátápátá àní gbópè aburú sẹ́nìkọ̀ọ̀kan a kú ìmúra ọdún Iléyá June 6 is my birthday show me love I love you all.